Olúgbénga ọmọ Oríyọmí yes. Àwọn ènìyàn tí Ọlọ́run ọba mi dá pẹ́kípẹ́kí ni wọ́n súnmọ́ Olódùmarè ọba. Àwọn ènìyàn tí wọ́n wá sí ilé ayé tí Ọlọ́run ọba mi dá wọn ò lóǹkà ṣùgbọ́n àwọn àyànfẹ́ nínú wọn ò tó nǹkan kan. Ẹnjìníà Àbáyọ̀mí John Dáramọ́lá ọmọ Òǹkẹ́rẹ́ Èkìtì ó ń bẹ nínú àwọn ẹni tí Ọlọ́run ọba mi yànfẹ́ tó dá tí Ọlọ́run ọba mi sì ṣe lógo. Èní ọjọ́ mánigbàgbé ń ló jẹ́ nínú ayé rẹ. Ìyẹ́ ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 2021 ọjọ́ ìbí rẹ lè ní jẹ́. Ìlẹ́ ọmọ Dáramọ́lá ó kú oríire. Bóyá ẹ̀yin ò mọ ẹni tí ń jẹ́ ẹnjìníà Àbáyọ̀mí Dáramọ́lá tẹ́yin ò bá mọ̀ ẹ jẹ́ n ròyìn ẹ̀ fún yín ní fẹ́rẹ́ńjógí. Ẹnjìníà Àbáyọ̀mí Dáramọ́lá òun ni aláṣẹ àti apàṣẹ olùdásílẹ̀ Reward Prodigious Nigeria Limited and proprietor of Reward Tutorials College. Olúwa o èyí àpọ̀jù iṣẹ́ Olúwa àṣẹ Ọlọ́run ni. Ilé ìwé wọn ò ní ìjákulẹ̀ rí. Gbogbo akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe WAEC NECO JAMB àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ń kógojá lọ́dọọdún ṣáṣáṣá títọ́ba tìjòyè sì ń fún iléeṣẹ́ rìwọ́ọ̀dù ní sàmọ́ sángúdù fún iṣẹ́ ribiribi tí wọ́n ń gbé ṣe. Àìmọye akẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń wá WAEC àti JAMB fọ́dún tó ti pẹ́ lọ́gán tó dé Reward Prodigious School láyé wọn létò púpọ̀ nínú wọn ti da dókítà nínú wọn ti da gbajúgbajà láwùjọ àwọn akọni. Ṣé ti bá o tí wọ́n tún ń gbẹ́ni ká sọ ni ìyẹ́ omi bùmúbùwẹ̀ tó lálòpẹ́ títí àti ríbi tí wọ́n gbé oríṣiríṣi àwọn agbẹ́ṣẹ́ṣe tí wọ́n ń gbẹ́ bọ́ ò wá sí tí wọ́n gbìyànjú títí kí wọ́n rógùn omi ṣe. Lọ́gán tí ẹnjìníà Àbáyọ̀mí débẹ̀ ló fi t'Olúwa ṣáájú lọ́gán lòkún gbòhùn rẹ̀ lomi tún jáde tómi ń sá yáyáyá. Tẹnu dídán kọ́ tàsọdùn kọ́ ẹ mọ́mọ́ yín wá sílé ìwé ọlọ́jọ́ ìbí kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ mi dán wò ló bí yá ọ̀kẹ́rẹ́ ẹgbẹ́sẹ̀ bọ́ ò omi tó mọ́ garaga fún ẹnjìníà Àbáyọ̀mí ọlọ́jọ́ ìbí. Àwọn ní gbẹ́ bọ́ ò káàkiri ìlú Adó àti agbègbè rẹ̀ iṣẹ́ wọn ta lẹ́nu ṣúẹ́ṣúẹ́ ó kọjá àfẹnusọ. Àràbà ní bàbá ẹni abálábà ní bàbá. Ẹnjìníà Àbáyọ̀mí ó ń ṣe gúdúgúdú méje àti yàyà mẹ́fà. Ọgbọ́n ń bẹ ìmọ̀ wà ẹni Olúwa bá ti fi iṣẹ́ rán ní fi ń jíṣẹ́ iṣẹ́ yé wọn dọ́ba Olódùmarè ọba ní gbọ́pọlọ fún wọn. Ó yá ẹ jẹ́ ká lọ sílé Àbáyọ̀mí níkẹrẹ òòyè nílé Àjọlagun ọmọ olókè méjì takọtabo ọmọ àbágbàmí èyí gbàmí àgbààgbà fíafíà lápá fáàrí ọmọ olójú kébojú lẹ́rù ọmọ ilé ó jẹun ire ọmọ ẹkùn ọmọ erukurujì ọmọ òǹkẹ́rẹ́kẹ́tẹ́ oníyàn àná olóṣùn ta ọ̀run òǹkẹ́rẹ́ ọ̀rẹ́lẹ̀ bàbá òkè òkú oríire. Ẹnjìníà Àbáyọ̀mí John Dáramọ́lá ọmọ alọ́banúkẹ́rẹ́ Èkìtì òkú ìtọ́jú aya rere lọ́ọ̀dẹ ọkọ. Ìyá ni Rúùtù Tèmílọ́lá aya ẹnjìníà Dáramọ́lá bàbá Bridget wá tọ́pẹ́ àṣàmọ́dúnṣẹ́ mi sí ire wá orí ìfọ̀kànbalẹ̀ wá orí òní ọjọ́ ìbí rẹ̀ àti títí láéláé ọmọ wá orí owó wá orí àtàlàáfíà púpọ̀ rẹpẹtẹ àmì lórúkọ Jésù.